all over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan a máa fún yín ní soccer tips a máa fún yín ní scores a lè mọ̀ fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wọ́ ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ máa follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Rí pọ́wọ́ rẹ̀ bẹ̀ǹtẹ̀ ló bá wọlé. Kò máa lọ bẹ́ẹ̀. Àkúlé o, àkẹ́sìn káàárọ̀ ẹ̀kú ìyálẹ̀ta. Àkú ojúmọ́ máa o. Àjíire bí. Báwo ni sọ́wọ́ yá? Àtúndé sórí ìkànnì Kaya TV kárí bẹ́ẹ̀ tí máa ń gbọ́ wa lójoojúmọ́. Bẹ́ẹ̀ tí máa ń gbọ́ àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì wa. Bẹ́ẹ̀ tí máa rí pé àwa náà kọ́ Ọlọ́run la láti lẹ́yìn wa ṣèbọ̀ Ọlọ́run. Ìbọ̀ Ọlọ́run ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọba táyé rọ bí agogo. Káàbọ̀ ọba tó tẹ́lẹ̀ bí ẹni ta sọ àbí ká ní ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ta sánmọ̀ bí ẹni ta aṣọ. Ọba àjíǹrín bàǹbàǹbà jíǹrín yàgbéyàjò ọba àṣọ àmọ̀ dúpẹ́ o. Ọba rábàrìbìtì àrìbì rábàtà. Ògbénu wúndí àṣọ ilá ògbénu àmì èèyàn fọ́hùn. Ọba tó dóníranran ẹ̀dá sínú ayé. Ọba tí ò pé méjì tó yan méjì sínú ayé tá a tún jà sí.
ó máa béèrè pé kí ló yàn sílé ayé tá ń jà sí nígbà tọ́bọ̀ òpé méjì tí ò fẹ́ kéèyàn máa ṣèkà tó dáwọn àkà tó dẹ́ni rí. tó mọ̀ yí pọ́lọ́wọ́n ọba tá à ń wí tẹ́sítì wa wò pẹ̀lú gbogbo ohun tó gbé fún wa ní. bó o bá fẹ́ẹ̀lì ó kù sọ́wọ́ rẹ o bó bá dẹ̀ páàsì àjẹpọ̀ sí kí ni tún kíláàsì míì ó bọ́ sí kíláàsì míì nù ọlọ́run ní jẹ́ tún kíláàsì kan kà lẹ́ẹ̀mejì ọlọ́mọ tí ò bá mọ̀wé ní tún kíláàsì kà lẹ́ẹ̀mejì bíi bàbá Fáṣọlá àwọn sọ bẹ́ẹ̀ o lórí kìnní Kaya TV kárí ilẹ̀ tí ń gbọ́ wa nígbà fi kalẹ̀ sí àràjò kan ní ṣìtúrọ́túrọ́ station Accra Ghana níbi ìlàwà tá a ti ń jábí ẹnu táwọn rọ̀ bí òjò. ibẹ̀ náà ni àwa náà kọ́ nítorí pé ọ̀gá nìkan láwùjọ òkúta àwọn ẹlẹ́yẹ tí ó ṣe bí ìkíni ẹyẹ tí ó ṣe bí àdán inú rẹ̀ ó ṣẹ̀jẹ̀ àwa náà kọ́ náà lóyún òun náà ní lu àpàlà fún wa lórí ìlú tí ń lù fún omi wa tí fi ń yó lórí omi. òun náà lè jìkà wa tí ò já sọ bọ́ o bá a ti sùn lánàá òun lójú wa kò ságbára wa ń bẹ̀ òun náà ní aró orí ọ̀fẹ́ gbà ní àwọn tó bọ́ síwájú Ọlọ́run lẹ́nu àná sí ní àfihàn wọn o. ẹ kúṣẹ́ o ẹ̀yà ràmọ́sẹ̀ jáṣẹ́ mọ́ra wọ́n ní àfàárọ̀ ṣiṣẹ́ ká má bàa fi ọ̀sán àbálẹ̀ wa ká má bàa fi ṣiṣẹ́ ẹni tí ó jẹun tó dáa lọ́jọ́ alẹ́ ń múra ṣiṣẹ́ rẹ̀ láàárọ̀ wọ́n ní torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni o bó bá jẹ́ pé torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe tètè àfihàn ọmọ rẹ kò lè bá oúnjẹ alẹ́ jẹ. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun láwọn ètò tí máa ń mẹ́tò wá àwọn àdá àbálẹ̀ ọ̀rọ̀ tí máa ń já lọ ẹni tí ò bá mọ bí ó bó ṣe gbà á àwọn olùmọ̀nà tí ń fọ̀nà mayàn olùfúnni làákàyè tí máa ń jẹ́ kí làákàyè yẹn máa bí tó kù sí olùbánisọ̀rọ̀ tí èyí jẹ́ kéèyàn ṣe kí ni kéèyàn wà lófo náà lètò náà Gbangba Dekun kedere bẹ́ẹ̀ wò láàrin mi ní bàtà ké ló tún fẹ̀ bètò iná ni máa ń là á nítorí pé wọ́n ní là á ni kò ládọ́gbadọ́gbọ ọ̀kan ò gbọ́dọ̀ jù kàn bí tàwọn aráàlú wa lọ́fà bẹ́ẹ̀ ni o orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bá máa jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ ẹ dákun ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkì kó máa lọ bẹ́ẹ̀. sọ́ọ̀rí péjú ẹ̀ẹ́dùn ni òrìṣà orí mo sì gbọ́wọ́ ẹ̀. o lè fi gẹ̀gbé. bó bá dẹ̀ wo dẹ̀ lè forí gbé. kò síbi tó gbé sí tí ò lọ o iléeṣẹ́ wa apanilẹ́rìn ni kì í panilẹ́kún. adósòpò ní òpó òdòdó kí n bóun ti ṣe ń wí náà bàbá àjẹsà wọn sọ pé adósòpò adá ẹ̀rín pò sónú. wàhálà adẹ́rìn pò sónú ẹ má sónú o. Gbangba Dekun lètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì Kaya TV káàdì tètè máa ń gbọ́ náà ní gbogbo ọjọ́ Thursday. fáfáde ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín àbẹ́yìn tẹ́ fẹ́ sí kíni tẹ́ fẹ́ gbà wá nímọ̀ràn kan àbí méjì. ẹ pè wá sórí àwọn nọ́mbà yìí +23326087880 +23326087880. Mo say ti London din sexra. What's up, man? Banjo àǹtí tó wà lẹ́gbẹ̀ẹ́ kó má tó gbé lẹ́nu iṣẹ́ o. Pọ̀. Gbangba Dekun lètò tí à ń sọ lọ́wọ́ èyí lètò tá à ń ṣe lọ́wọ́ tó ń ṣá prápra ètò tó ṣe pé don't dull yourself ọmọ máa mẹ́gbẹ́ kan máa fi jó kó dẹ̀ máa dáhùn tó ń bẹ wájú ẹ̀ tán fẹ́ rajà lóhùn má gbàgbé àti gbowó kò lọ bẹ́ẹ̀. Gbangba
Dekun ètò gangan ní Gbangba Dekun. A ní mo fẹ́ bi gbogbo wa léèrè wípé lórí ètò yìí ẹgbẹ́ ọ̀nà wo lèèyàn fi lè gbà sọ́ra rẹ̀ nù tí ò ní nílé mọ́. Torí arọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń lọ ìrìn àjò tó ṣe yí pé tẹ́ ẹ bá ń gbọ́ ìran wọn ẹ máa gbọ́ yí pé ìran Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n bàbá grand fọ́dà wọn bíi mẹ́rin àwọn ni wọ́n ti jọ́ ọmọ Nàìjíríà o tó ń jórí jìnnà ọmọ Yorùbá. Ṣùgbọ́n látara ìmọ̀ lọ wájú mọ́ wẹ̀yìn wò ó fa sábàbí tí wọ́n fi sọ gbogbo ilé wọn nù ní Yorùbá fi sọ pé ẹ ń bá sọ lẹ́nu ó ṣàpòyàkọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ṣàpòyàkọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ nílùú aláwọ̀ funfun lénìí. Ọba ń bẹ nínú wọn tó yẹ kó jọba, ọlọ́lá ń bẹ nínú wọn tó yẹ kó dọ́lọ́lá ńlẹ̀ Nàìjíríà ńlẹ̀ Yorùbá, pírẹsidẹ̀ntì ń bẹ nínú wọn. Ṣùgbọ́n gbà àwọn bàbá rẹ̀ ti sọnù tí wọ́n ti ẹ̀jọ́ rántí ilé mọ́. Ó wá sọ rẹ̀ dípa ní my grandfather is Nigerian, I'm from Yorùbá, ilé tiwa ní Ilé-Ifẹ̀. Ẹgbọ́n sí Ilé-Ifẹ̀ ni wọ́n pè ní àbí Ilé-Ifẹ̀ nígbà tí òye tó kọ́ sí lẹ́nu lórí wí ẹjọ́ ọmọ yín ó mọ̀ wálé o. Bẹ́ẹ̀ lómi ó bá tiẹ̀ wí bó bá pẹ́ lé àbí bó bá pẹ́ lókè òkun àbí ó pẹ́ ní diaspora. A ní Abẹ́òkúta nílé wa tí mo ní ń dábẹ́òkúta Abẹ́òkúta ẹ̀rìn yìí tó rí mú yẹn náà sàmọ̀ para wa náà ni. Bẹ́ẹ̀ bá ní kẹ́lómi díẹ̀díẹ̀ tó gbọ́nú èdè bàbá rẹ̀ wọ́n bá ní bolo ti wá I'm from Nigeria, Oyo state, Oyo kí ni jẹ́ Oyo state is Ọ̀yọ́. N bò ti gbàgbé lékè ìṣẹ́jọ́ rẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n gbàgbé ẹ̀sẹ̀ yẹn òdì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló wà ń lu Ghana ń bì wọ́n ti rántí ilé mọ́ ẹjọ́ wọn kọ́ o. Ẹlòmíì torí wípé bá a bá tiẹ̀ ní àmọ́ sọ̀tàn Yorùbá ńlẹ̀ Nàìjíríà nílẹ̀ ìtọ́yìn Yorùbá ńlẹ̀ Ghana ń bì àmọ̀kà tí ó mọ̀ pọ̀ o. Àwọn bàbá wa tí ń bẹ́ ń bì mọ́ gbìyànjú pọ̀ tí èbá sọlá bínibíni kí ni kẹ́ni fẹ́ni fẹ́fẹ́ bẹ́ẹ̀ ni tí èbá sọlá fẹ́nifẹ́ni ni kí ni a fẹ́ mọ̀ tí ń jẹ́ ọmọ bíbí ògbà ẹja gbòògò fẹ́ni tó bí ni tó jẹ́ àmọ̀kọ tó dáa àtọ́yẹ tó dáa ẹ̀jẹ̀ á máa káwọn ládéládé àwọn àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ Ghana ń bì tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n jẹ́ kí gbogbo àwa ta wà nílùú Ghana lénìí wọ́n jẹ́ aṣọ lẹ́nu mo kí yín o kábíyèsí o. Bàbá tí mo gbé sàdánkátà fún yìí tí mo gbé kábíyèsí fún tí mo gbóríyìn fún yìí bí wọ́n gan bá wà ń Ghana ìwọ gan mọ̀ bó gbóríyìn fún wọn. Wọ́n ṣiṣẹ́ takuntakun láàrin gbogbo tí ń jẹ́ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò fẹ́ fara hàn pé òun jẹ́ ọmọ Yorùbá ńlẹ̀ Ghana tẹ́lẹ̀ torí pé ẹ̀ ń bá tiẹ̀ ti wá kọlà tó wá gọ̀m̀bọ́ àbí tó wọ oríṣiríṣi làṣẹ́ẹ̀kẹ́ ẹ̀rọ a máa bà wọ́n àti fara hàn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ń bì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé Haúsá ni wọ́n dá mọ̀ níbi afara wa pamọ́ sí náà nù bẹ́ẹ̀ dẹ̀ ni àwa là ń gbàlejò jù nílẹ̀ Nàìjíríà àwa là ń sáfara wa ń gbà bá dókè òkun àbá bá dẹ́yìn òdì. Àwọn bàbá tí wọ́n wí wọ́n gbìyànjú pípọ̀ ni wọ́n jẹ́ kọ́ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá àwọn ni wọ́n jẹ́ alẹ́nu àwọn náà jẹ́ dá nǹkan mọ̀ àwọn lè yàn tí wọ́n jẹ́ kí gbogbo pọ́blẹ́mù tó wà nílẹ̀ Nàìjíríà ẹja sòwọ́pọ̀ kí ilẹ̀ Yorùbá ó lè dáa. Tó bá tiẹ̀ ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ibi tí wọ́n burú dé wọ́n láwọn ò tiẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ pọ̀ ọmọ Yorùbá làwọn kí ló dé tó ń fara rẹ̀ pamọ́ nígbà tí ìsọ máa lé Yorùbá fọ́nrán jẹ́ kún ó dọ̀ ọmọ ọgbọ́n ń bẹ́ nu tiẹ̀ náà ògo ń bẹ́ nù rẹ̀ ọ̀nà àbáyọ ń bẹ tí ìlú wa fi lè dáa tó bá wá fara rẹ̀ pamọ́ ta ló fẹ́ gbógo Nàìjíríà já lọ́la kìí ṣe pé gbogbo wa náà láládé kìí ṣe gbogbo wa ń pírẹsidẹ́ǹtì nítorí pé ọba tó bá jẹ tí ìlú bá rójú ọmọ aráyé ò ní gbàgbé rẹ̀ o bẹ́ẹ̀ ni ọba tó bá jẹ tí ìlú bàjẹ́ ọmọ aráyé ò ní gbàgbé rẹ̀ wàá jẹ́ ń jọ́ sí i tó rọ́bà tó bá ṣe dáadáa òun là ń kí lóòótọ́ ẹ̀já káwọn amẹ̀wà tó ń bẹ lábẹ́ rẹ̀ sórí pírẹ́sidẹ̀ntì tó bá ṣe dáadáa òun là ń gbógo fún lóòótọ́ ẹ̀já kí gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ ó ní Yorùbá fi sọ pé yìnyínyìnyín kẹ́ni sèmí tó o bá ti ń gbógo fẹ́ni tí kíni wọ́n bá ti ń gbé sàdánkátà fún aṣíwájú aṣíwájú náà máa gbé sàdánkátà fáwọn tó wà lábẹ́ rẹ̀ ẹ̀já fìmọ̀ ṣọ̀kan. Musa yẹsẹ mara ẹ jẹsẹ mọ́wọ́ dáadáa o ẹ má ṣe kíni ẹ má fi iṣẹ́ ṣeré nítorí ẹ ń bá fi iṣẹ́ ṣeré yóò fi àgbà rẹ̀ síṣẹ́ ìyẹn àti òní fàgbà wá síṣẹ́. a ní ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkì Gbangba Dekun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́yìn a fẹ́ sọ ìtàn bàbá Balosa
ṣé orítan bàbá Balosa nílùú Ìràwọ̀ èyí tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ló kó bá gbogbo ọmọ Nàìjíríà pátápátá pábánbárì ọmọ Yorùbá. ṣùgbọ́n bàbá Balosa lu ọgbọ́n kan, ọgbọ́n tí bàbá Balosa lò nínú ò jẹ́ kí ìran ìdílé Balosa ó parẹ́ lẹ́ni nílùú Ìràwọ̀ yẹn ní etí Ìsàkí nílùú Ọ̀yọ́ state. ìwọ tó ṣe yí pé gbogbo rẹ̀ gbogbo ọlá tó nílò kókó Nàìjíríà pátápátá wọ́n ní Boko Haram wà ń bẹ̀, ìwọ dẹ̀ lọ́gbọ́n lọ́wọ́ tá a fi lè pa Boko Haram, wọ́n láwọn kan ń dà lúrú, ìwọ lóye ẹjẹ́ sòye wa papọ̀ ká lè bá àdélẹ̀ lérí. ànítàn bàbá Balosa àti ìtàn bàbá wa Jori Iwin nílùú Ìràwọ̀ la fẹ́ sọ lénìí. kí n sọ wípé ìtàn Balosa la fẹ́ sọ ṣùgbọ́n Jori Iwin ló pìlẹ̀ Balosa, ìyẹn ni mo fẹ́ sọ lénìí, mo fẹ́ kó ń kálukú orí tiẹ̀ dì mú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá lédè Yorùbá wọ́n ní àwọn ilẹ̀ aláwọ̀ funfun kan bẹ tó ṣe pé àwọn Yorùbá ló wà ń bẹ̀ digbidigbi táwọn èyìnbó bẹ́ẹ̀ sì ń sọ Yorùbá. ẹbí wọn léèrè tí wọ́n bá ń sọ sẹ́ńtúrì tí wọ́n ti wà ń bẹ̀, àwọn kan ló kó lọ síbẹ̀ ìran Yorùbá dẹ̀ ni wọ́n aláwọ̀ funfun ni wọ́n. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn gbàgbé ilé wọn máa ń wálé díẹ̀díẹ̀, èyí tí sí ẹ̀yin tẹ jáláwọ̀ dúdú tẹ fẹ́ sọra ẹ̀yin dáláwọ̀ funfun, aláwọ̀ funfun fẹ́ sọra rẹ̀ dáláwọ̀ dúdú kí ló ti jẹ́ ẹ̀dẹ̀ sáà. gbogbo wa bá sákò nílẹ̀ Yorùbá tán pátápátá pàpàǹbarì ẹ̀ nílẹ̀ Nàìjíríà, ó dá mi lójú pé àwọn aláwọ̀ funfun padà gbalé o. wọ́n á ní wọ́n ti ń sábọ̀ nílé òtútù, àwọn fẹ́ mọ̀ bọ̀ nílé olóòrùn tó mọ̀ pé bẹ̀rẹ̀ ilẹ̀ lọ́yẹ̀ tó lọ́ra náà ni. ẹ dákun ẹ má jẹ́ aṣọ lẹ́nu ká má bàa sàpò yàkọ́. wọ́n lọ́gbọ́n ọ̀nù la fi ń pẹ́ mọ́, àyà gbangba la fi ń pejò. sọ́ọ̀mọ̀ pẹ́ mọ́ ọ̀rí ọrùn àti pa. ọgbọ́n ọ̀nù la fi ń pẹ́ mọ́, àbí ká sọ pé ọgbọ́n ọ̀nù la fi ń pe horo. àyà gbangba la fi ń pejò. ọgbọ́n ọ̀nù tá a fi ń pẹ́ mọ́ yẹn ẹjẹ́ lọ́gbọ́n ọ̀nù yẹn náà ká fi tún lu wa ṣe. àyà gbangba tá a fi ń pejò ẹjẹ́ lọ́ àyà gbangba yẹn náà ká sọ wọ́n papọ̀ kó di gbangba nítorí pé gbangba là ń bá gbàlagbà ká tó rágbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ń bẹ lábẹ́ àgbàlagbà ni wọ́n fi sọ pàgbà ni wọ́n. àìkọ́wọ́rin ejò ló ṣekú pa wọ́n. ìṣèbí bá wà níwájú tọ́wọ̀rú tẹ̀lé. abirùsọ̀rọ̀ tó náà wá ṣe tó náà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó máa ń ejò tí ń jẹ́ agba tó méjò kò lórí kò lọ́rùn tó méjò obìnrin. tí èrè náà wá tẹ̀lé olúfà náà wá tẹ̀lé rè tọ́rọ́tọ̀ lérè ọ̀tọ̀ lólúfà tí gbogbo wọn wá wọ́ tẹ̀léra wọn. ọ̀ká wá wà lẹ́gbẹ̀ẹ́ kan rọra ń wò yín kó kú bàbá ńlá ọdẹ tí ó fojú kan gbogbo wọn ó mẹ́rẹ́ ni. tí gbogbo wa bá sọ papọ̀ pẹ̀lú ọgbọ́n àtìmọ̀ wa ó dá mi lójú pé ilẹ̀ Nàìjíríà ó dáa kìí ṣèjọba kankan ló ń ba Nàìjíríà jẹ́ òótọ́ ráwa náà là ń padà dìjọba. tí ń bẹ́ẹ̀ nù wa ní ń bàlú wa jẹ́ bá a bá ti pọ́n tí ń bẹ́ẹ̀ nù wa dànù ó dá mi lójú pé àwọn tó wà lókè ó dáa. Gbangba Dekun lẹ́tọ̀ ètò gangan ni Gbangba Dekun. wọ́n sáà máa fọwọ́ kan máa ṣiṣẹ́ lọ bó ṣe ń ṣe lọ yẹn. kó wá máa fọwọ́ kejì kó máa ṣe kí ni kó máa fi dáàsì mo ṣe ń gbé báyìí lọ́wọ́ kan wá. ẹ̀gbọ́n ẹ̀já lọ sí ìlú Ìràwọ̀ lọ́rùn. púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní diaspora àwọn ọmọ wọn ò fẹ́ gbédè Yorùbá mọ́. ṣé wọ́n ráwọn ọmọ tí ò fẹ́ gbédè Yorùbá mọ́ èyí ó wù wọ́n láti wálẹ̀ Yorùbá. ṣùgbọ́n àwọn bàbá wọn ti ra ìlú wọn ti ra lu onílù fún wọn àjẹ́ wọn fẹ́ wálé mọ́. òǹkàlùkù wọn ń fara kankan tí ò tẹ́ wọn lọ́rùn lẹ́yìn odi ṣùgbọ́n wọn fẹ́ wálé torí pé wọ́n ti sọra wọn dẹrú. ọ̀pọ̀lọpọ̀ kẹ́ẹ̀mọye ọmọ Nàìjíríà pábánbárì ọmọ Yorùbá bàbá dá Ghana sí 100 àárí ọmọ Yorùbá tó dà tó jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá tó ń lọ bí 70 tí wọ́n mọ̀ sọ pé ìran bàbá àwọn ọmọ Yorùbá ní ìdílé báyìí ni wọ́n ṣùgbọ́n wọn àgbédè mọ́ ó wù wọ́n láti darapapọ̀ mọ́ àwọn Yorùbá bẹ́ẹ̀ náà ní ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo kọ́ńtírì káàkiri. ṣé wọ́n wà tà tí wọ́n á là tí wọ́n wá tilétilé táyọ pé àwọn ọmọ wa ti dàgbà sílẹ̀ Nàìjíríà ká tó délẹ̀ Ghana. ṣe mà pé bíyẹn bá ti mú omi ìlú onílùú èdè rẹ̀ ó mọ̀ yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa gan ò fẹ́ gbọ́ Yorùbá mọ́. tó dẹ̀
náà lèmi ọmọ yín àbúrò yín fi gbé tó kan kalẹ̀ lórí ilé-iṣẹ́ kan tó ń pè ní Akasanoma TV. tètò náà dá lórí bá a ṣe ń kọ́ra wa ní Yorùbá òwe àti àwọn bá a ṣe ń sọ ẹ̀nà bá a ṣe ń fàmì sórí ọ̀rọ̀. léyìí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 16 oṣù karùn-ún yìí tó kù bí ọjọ́ 9 tá a fi bẹ̀rẹ̀ yìí ní dédé aago 9 àárọ̀ sí aago 10 àárọ̀ wákàtí kan péré ni. a máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n wa bẹ̀. káwọn bá gbàgbé ilé ni o ọmọ rẹ tó bá wá gbọ́ Yorùbá dáadáa ẹ̀bùn bẹ́ńlẹ̀ tí ó gbà. ìyàwó rẹ tí ò rántí ò gbàgbé gbogbo àwọn àṣà wa ẹ̀bùn bẹ́ńlẹ̀. ìwọ gangan tó bá dé lójú pé o mọ̀ òwe dáadáa ẹ̀bùn bẹ́ńlẹ̀ fún ọ torí pọ́lọ́run la látìlẹ́yìn wa tó ní báńkì wa ti ń kówó fún wa. onírasọ́ sí wa lọ́rùn ni òjá dọ̀tí olóńfọ̀ wa lẹ́yìn wa fi ń funfun. jákèjádò gbogbo tí ń já gbogbo lẹ̀ adúláwọ̀ aláwọ̀ funfun ni wọ́n ti máa wo ètò náà o. ìrírí mi lètò náà. Akasanoma TV alágbéléwò ẹ̀rọ alágbéléwò amóhùnmáwòrán èyí tó nínú yàrá rẹ náà ni wọ́n sá máa tẹ̀ sí kó máa tẹ̀ sí kó máa tẹ̀ sí ìwọ́rẹ́ ló máa já sí Akasanoma TV. ẹ gbọ́ Gbangba Dekun ètò tèní mo ní tí gbogbo èèyàn bá jọ bàbá wa Jori Iwin nílùú Ìràwọ̀ ó dá mi lójú pé gbogbo wa ò ní gbàgbé ilé ó tọ́ ní tí bàbá wa náà ṣe dá lórí ìtàn tí mo fẹ́ sọ lẹ́yìn ṣùgbọ́n àwọn ibìkan bẹ́ńbẹ̀ tó ṣe wípé ìmọ̀ kú ọ̀rẹ́ jù bó o bá kú ọ̀rẹ́ kèfèrí mọ́ra bí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n bá fẹ́ bi léèrè pé ń bolo kó dúkìá rẹ sí kèfèrí náà ni ó sọ bí kíni ibi tó bá kó dúkìá sí o ṣùgbọ́n tó bá kọ́ àwọn ọmọlúàbí mọ́ra dáadáa àwọn ará ẹbí rẹ náà ni ó mọ̀ sọ pé ibi tó wà lílé yìí ilẹ̀ Yorùbá náà ní tó kọ́kọ́ bà wá jẹ́ ni wípé a máa ń gba àlejò àjòjì lálejò adọ̀ máa ń sọ àlejò àjòjì a máa ń sọ ọ́ dẹrú àbí a máa ń sọ ọ́ dọba a máa ń sọ àjòjì a máa ń sọ ọ́ dèèyàn pàtàkì ó jẹ́ dáa bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n báwọn àjòjì bá ti wá délé tán wọn àti ẹ̀ nífẹ̀ẹ́ kó ń bẹ̀ mọ́ àwọn náà wà máa kílèmù lé wọn á máa pẹ̀lú àwọn ọlọ́mọ onílẹ̀ ara wọn náà ní ń dalẹ̀ Nàìjíríà lù báyìí torí apára ti gbàlejò àjòjì jù àwọn náà ti wá dà papọ̀ lúrú ti dàpọ̀ mọ́ sàpàtà ti dàpọ̀ ó ti papọ̀ mọ́rú egun ti wọnú egun bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ti wọnú ẹ̀jẹ̀ ara ti wọnú ara àti ń fẹ́ra wa àti wá léra wọ wàá rọrùn bẹ́ẹ̀ mọ́. a ní ìtàn bàbá Balosa nílùú Ṣakí ibẹ̀ la fẹ́ lọ nílùú Ìràwọ̀. tó o mọ̀ yí pé Ọ̀yọ́ pọ̀ nínú Ọ̀yọ́ láti yọ Ìbàdàn Ìgbẹ́tì láti yọ Ìgbòho láti yọ Ṣakí láti yọ Ìràwọ̀ bẹ́ẹ̀ lọ. Òkè Ògùn tí wọ́n ń dárúkọ lẹ́nìí tí wọ́n fi ń sọ Abẹ́òkúta ló mọ̀ pé ìlú Ọ̀yọ́ náà ló ti bẹ̀rẹ̀ nínú Ọ̀yọ́ náà ló ti bẹ̀rẹ̀. Òkè Ògùn tí wọ́n máa ń sọ ìlú Ṣakí ibẹ̀ náà ni Òkè Ògùn wà. Omi kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní odò Ògùn ibẹ̀ ni odò àwọn alágbára ni ìlú Ṣakí lodò náà wà. Ògún tí wọ́n ń bẹ táwọn èèyàn máa ń sọdún lásù ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Ìlú Ṣakí ibẹ̀ náà ló ti pilẹ̀ o ibi tí Ògún náà wọlẹ̀ sí adébẹ̀ àrẹ̀kọ́ọ̀dù rẹ̀ ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ gbé e kúrò ní tó padà di ibi tí wọ́n gbé sí púpọ̀ náà la sì wádìí ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. ó gbọ́ bó kálukú ṣe gbàgbé èdè rẹ̀ bó ṣe di pé àlejò wa dẹni tó dọba lé wa lórí ó lè fẹ́ gbọ́ lórí ìtàn Balosa lẹ́nìí àti ìtàn bàbá wa Jori Iwin ìyẹn tìlú Ìràwọ̀ lẹ́yìn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n bàbá wa tiẹ̀ wá fọgbọ́n àti òye ṣe tí ò bá síbẹ̀ ni nǹkan míì làbá máa sọ nínú tàn lẹ́nìí lórí ìtàn bàbá wa Balosa. ó máa ń pa òwe kan lẹ́ Yorùbá ó rò pé báwo ni wọ́n ṣe ń pa wọ́n láti ti òjé Balosa lọ́wọ́ ó di okùnbà bẹni tí ó bọ̀ sórí òwe tí wọ́n ń pa wàhálà ìlú tí mo ń sọ yìí gangan ìtàn ìdílé tó ti ṣẹlẹ̀ gangan tó wẹ̀ náà ti jáde náà la fẹ́ sọ lẹ́nìí. bàbá Balosa ìdílé wọn ni òwe náà ti jáde àtòjé Balosa lọ́wọ́ okùnbà bẹni tí ó bọ̀ èmi rí òjé náà o adẹ̀bẹ̀rẹ̀ bójé náà sì ń dọ́wọ́ bàbá ṣàlàyé gbogbo ẹ̀ fún wa Yorùbá láṣà awala lèdè awala ni tó rẹwà mọ̀jà àgbàgbé ilé o ẹ̀sìn ọba nkíni ọgbọ́n mi yé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà àti ṣe wa. wọ́n máa bá ń jókòó máa rọ́kọ́ máa lọ fúlẹ́ńjọ́ bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀.
amúṣẹ́yà nílé iṣẹ́ Kaya TV Kaya Radio apanilẹ́rìn ni adẹ́rìn pò sónú amúṣẹ́yà ni o tọ́láwò pẹ́kẹ́ni tó ń roko má roko bẹ́ẹ̀ ni àpẹ́kẹ́ni tó ń lọ́dọ̀ kó má ròdò amúṣẹ́yà nílé iṣẹ́ tiwa. tó bá ti ń wọlé iṣẹ́ Kaya TV Kaya Radio owó máa wọ̀ lápò rẹ̀ dáadáa. bá a sì ń lọ lórí ìtàn bàbá Balosa àti bàbá wa Jori Iwin ìyẹn ti ìlú ìràwọ̀ lénìí. ọdún kan bẹ tí wọ́n máa ń ṣe ní ìlú ìràwọ̀. ọdún yìí bàbá tí wọ́n ń pè ní bàbá wa kábíyèsí Jori Iwin àkọ́kọ́. bàbá yìí jẹ́ alágbára pípọ̀ jù. ìtàn náà pọ̀ oṣù mú díẹ̀ ni màá sọ. mo ti sọ tán oríṣiríṣi ìtàn fún yín nípa ìlú ìràwọ̀. mo ti sọ tán òkè Basori fún yín àbí òkè Fọlárìn. mo dẹ̀ ti sọ tán Basori náà fún yín. ìtàn kan bẹ tí mo fẹ́ sọ fún yín tí màá padà sọ fún yín lù Ṣakí. ẹja kan bẹ ń lù Ṣakí ẹja náà ń lò lẹ̀kẹ̀ ó ń lo yẹ́rìn. màá padà sọ tán náà fún yín. odò kan bẹ ń lù Ṣakí náà. àwọn ládéládé tí ń bẹ ń bẹ̀ tí wọ́n bá ti ń gorí adé ò gbọ́dọ̀ fojú kọ odò náà nítorí pé ìyàwó ọba inú ọba àkọ́kọ́ ń bẹ̀ náà lódòdó náà. ṣùgbọ́n mo à ń fẹ́lẹ́ yìí mo fi ń sọ fún yín ní o ibi tá à ń lọ kọ́ yẹn lénìí. bàbá wa Jori Iwin àkọ́kọ́ ogun a máa jà ní gbogbo tí ń jẹ́ Ṣakí sórí kíní kan bẹ́ẹ̀ ń lù Ìràwọ̀. bí wọ́n bá ní ogun bá ń jà ogun ò lè wọ̀ lù Ìràwọ̀ rárá o èmi eléni. wọ́n ń pe òòṣà kan ní Sọmọfẹ́tẹ nílùú Ìràwọ̀. Sọmọfẹ́tẹ tí à ń dárúkọ yìí nínú ìlú Ìràwọ̀ ló wà o nínú àwọn agbára tọ́lọ̀ ń fún bàbá wa Jori Iwin ni. sórí tí òòṣà Sọmọfẹ́tẹ bá jáde ní ìlú Ìràwọ̀ Sọmọfẹ́tẹ ni mò ń sọ o orí ìrànlá ló wà ń bẹ̀ o. tí Sọmọfẹ́tẹ bá ṣeré jáde ìwà àti ìyàwó yẹn bá ń ṣeré jáde lọ́tẹ̀ ń jáde lọ ó kàn ní mọ bẹ́ẹ̀ sì mọ nara yín ni. ìjẹ́ ẹyọkan bá dé èèyàn méjì ìjẹ̀yàn méjì bá di mẹ́ta ó bá máa fọ́ra wọn létí mọ nara wọn lọ Sọmọfẹ́tẹ ti wọ bẹ̀ nù. nínú àwọn nǹkan tí bàbá wa Jori Iwin tí ọba náà nígbà náà nù. bàbá yìí tún wá ní kinní kan. òkè kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní òkè Ògùn. tí n bá gbàgbé orúkọ òkè náà tóbi. sórí òkè méjì ó fẹ́ ẹ̀gbẹ́ tira wọn nílùú Ìràwọ̀. òkè àkọ́kọ́ àwọn irinṣẹ́ ìjà ló wà ńbẹ̀ táwọn ẹbọra ń lò. òkè kejì àwọn ẹbọra gangan ní ń gbé bẹ̀. wọ́n bá ti gbọ́ pé ogun ti ṣẹlẹ̀ nílùú Ìràwọ̀ àbí ní agbègbè kan lẹ̀ Yorùbá gbogbo ọmọ Ìràwọ̀ pátápátá ò ní gbẹ́wò ogun wọ̀ o. àtobìnrin wọn àtọkùnrin wọn ń kálukú bọ́ sórí bẹ́ẹ̀dì wọn ó lọ sùn ni. nítorí pé àṣà tiwọn ni pé ẹni ogun tó bá ti ṣẹlẹ̀ ẹ̀yẹ sáwọlé yín ẹ lọ jẹ yín ẹ lọ sùn tí yẹn tilẹ̀kùn mọ́rí. o ní mọ̀gbà táwọn kìíní máa jáde wọn á sọ̀ kalẹ̀ wọn á dẹ̀ dojú kọ ẹni tó gbógun ọbẹ̀ wọn ó dẹ̀ pa gbogbo wọn sálẹ̀. ó ṣẹlẹ̀ ní 2014 gẹ́gẹ́ bí bàbá kábíyèsí Jori Iwin tèmi ṣe ṣàlàyé. wọ́n á ní wọn kógun wọ̀lú náà ni ó ẹni sọ pé wọ́n máa pa yẹn wọ́n bá sọ pé gbogbo wọn bá wọlé bí wọ́n ṣe wọlé ìgbà tí wọ́n di pé tí wọ́n jáde ẹni tó gbógun ọbẹ̀ wọ́n ti pa kalẹ̀. wọ́n àdèmẹ́ tó pa nítorí pé ó ti ń bẹ́nu àṣà àti àṣẹ ìlú náà. pé gbógun bá ti ṣẹlẹ̀ ìyẹn má wulẹ̀ dojú kàdàkẹ́ anybody. wọ́n fi wọ́n sọ yí pé wọ́n bá ń kiri àwọn Ṣakí àbí tí wọ́n bá ń kiri àwọ̀ wọ́n á sọ yí pé gbógun bá ń ṣẹlẹ̀ kíní kan ni ẹ lọ ké sí ó fẹ́ jẹ́ sọ débẹ̀ wọ́n bá ti sọ báyìí àwọn tó wà nù rẹ̀ ó jáde ni ó ń bẹ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ló fà tó ti pé alágbára ńláńlá ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ wọ́n pọ̀ nílùú Ọ̀yọ́ dáadáa àwọn àṣírí ìgbà náà kó ń bẹ ibẹ̀ yẹn kọ́ là ń lọ sẹ́ẹ̀. sórí bàbá wa Jori Iwin mo fẹ́ sọ̀rọ̀ fún yín nípa nǹkan tí ó ba ìlú Nàìjíríà ilẹ̀ Yorùbá jẹ́ ṣùgbọ́n ọ̀nà tí bàbá wa náà gbé wọ̀ tí wọ́n tiẹ̀ tún wá dá ó tún wà òkè ibì kan bẹ́ẹ̀ tó ṣe pò fara pẹ́ tó ṣe pé ìnísìn kó bá wa dì ní díẹ̀ ṣùgbọ́n bàbá náà fọgbọ́n ṣe
ìjà ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ ní ẹ̀dẹ̀ mọ̀ pé láyé ìgbà náà akọgun ni bàbá tó jẹ́ Àjòrí Iwin. Kí ló fà sábàbí tí wọ́n fi ń pe bàbá wa náà ní Àjòrí Iwin? Sórí ibi tí bàbá náà kọ́ ààfin sí lẹ́ni ibẹ̀ lójú ọ̀nà táwọn Iwin máa ń gbà kọjá. Àwọn Iwin a máa ẹbọra a máa dà wọ́n láàmú, ọ̀tọ̀ lẹ́bọra ọ̀tọ̀ ní Iwin o, ọ̀tọ̀ làǹjànú. Bó bá gbọ́ yí dáadáa lọ bèrè, ọ̀tọ̀ ní Iwin, ọ̀tọ̀ ní àǹjànú, ọ̀tọ̀ ní ọ̀rọ̀. Àwọn nǹkan yìí yàtọ̀ síra wọn o. Ọ̀rọ̀ inú igi wà, Iwin wà, ẹbọra wà, èèyàn ní ń dẹbọra. Èèyàn ní máa ń di ẹbọra. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ wá ní àráyè tí wọ́n ń bẹ̀. Kódà nínú ìtàn tá a gbọ́ wọn láwọn ọ̀rọ̀ wá ní àwọn kiri wọn á máa sọ̀ kalẹ̀. Wọ́n á wá ra tábà nílùú Ìràwọ̀. Ṣùgbọ́n wọn gbọ́dọ̀ tán náà. Ó fọ sábàbí tó ṣe pé iná ìjọba ò sábà pọ̀ ní Ṣakí àti ìlú Ìràwọ̀. Nítorí pé ìlú náà ni òsì jẹ́ ó expand sí kó tóbi sí ju bó ṣe wà lọ nítorí pé gbogbo tó rọ kiri wọn ká agbára ni. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ sí ẹ bà nǹkan tó jẹ́ àwọn nǹkan ọ̀sẹ̀ ń dálẹ̀ ẹbẹ̀ jẹ́. Bàbá wa Jori Iwin. Bàbá Jori Iwin ṣe kí ni wọ́n bá gba ogun ṣẹlẹ̀. Bàbá yìí wá ní ọ̀rẹ́ kan ń bẹ, ọ̀rẹ́ yẹn ń bẹ ní ẹ̀yìn odi, ó ń bẹ ní ẹ̀gbẹ́ ìlú Ìràwọ̀ náà. Ó jìnnà díẹ̀ o. Bàbá wa bá tá ń pè ní Àjòrí Iwin yìí. Ní tí wọ́n fi ń pè wọ́n ní Àjòrí Iwin ni wípé gbogbo ìgbà kí ìgbà tí wọ́n bá ti jáde, àwọn Iwin a máa gba iwájú ààfin wọn kọjá. A wá máa dà àwọn aráàlú láàmú. Bí bàbá yìí bá ti wá rí wípé àwọn Iwin ti ń bọ̀, bàbá bá pa àwọn Iwin, wọ́n á pa wọ́n. Bó bá ti wá di wípé àwọn èèyàn tó wọ́n sọ ní àkílẹ̀ ń sá fún Iwin làwọn ń sá fún. Bàbá ní èmi mà ti Jori Iwin, mo ti Jori Iwin tèmi o. Bí ọba sì ń jẹ́ Àjòrí Iwin, àwọn Iwin ò wá gbàbẹ̀ kọ́, ibẹ̀ ni wọ́n kọ́ ààfin sí lẹ́yìn. Ọ̀pá kan bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan àwọn àṣẹ̀ǹbáyé. Àwọn ọ̀pá náà àwọn nǹkan àjogúnbalẹ̀ Yorùbá ni. Lẹ́yìn tó ṣe yí pé kò lè kó ń bẹ̀ láíláí. Lára àwọn nǹkan àjogúnbá ni ìlú Ìràwọ̀ ìlú alágbára ni, ìlú Ọ̀yọ́ ìlú alágbára ni, Ṣakí ìlú alágbára ni. Bàbá wa Jori Iwin àná. Bàbá ìwà gbọ́ pé ogun fẹ́ wọ ìlú kíni, ó fẹ́ wọ ilẹ̀ Ọ̀yọ́ state. Pàbàmbarì ẹ̀ ó fẹ́ wọ Ṣakí wọ Ìràwọ̀ nígbà náà. Bẹ́ẹ̀ dẹ̀ ni akọgun ni bàbá. Jagunjagun ni ọba àgbà náà. Bàbá yìí bí ọmọ kan tí wọ́n bí ọmọbìnrin ni. Bàbá yìí dẹ̀ ní ọ̀rẹ́ kan Fúlàní lọ̀rẹ́ náà, alágbára lọ̀rẹ́ náà, ó wà ní ẹ̀yìn odi. Bàbá yìí wá wò pé akọgun lèmi Àjòrí Iwin. Ogun bá ń jà níbìkan èmi náà wọ́n ké sí. Àti gbọ́ ogun tó ń bọ̀ yìí. Èmi Àjòrí Iwin gbọ́dọ̀ lọ kojú ogun náà. Bàbá Jori Iwin. Ó dẹ̀ ní òòṣà kan tí wọ́n máa ń bọ ní ìdílé nínú ìlú Ìràwọ̀ ńgbà náà. Òòṣà náà sì wà ń bẹ̀ lẹ́ni o. Mi ń bá ṣe mistake ń bẹ̀ nù wádìí tá a ṣe. Tí ò bá jẹ́ December ni wọ́n máa ń bọ òòṣà náà. Ṣé wá rí òòṣà tó ń sọ yìí? Tó bá ti dìgbà tí wọ́n máa ń bọ òòṣà náà, Àjòrí Iwin àkọ́kọ́ àwọn náà ni máa ń bọ òòṣà náà. Táìmù tí wọ́n bá ń bọ lọ́wọ́, gbogbo ládéládé tó bá lọ kí wọ́n ń gbà náà wọ́n ó jókòó lẹ̀ ni o. Balosa òní máa ń jẹ ọba ní ọjọ́ náà, gbogbo ládéládé ó jókòó lẹ̀, òun wà lórí àpèrè. Kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀, kò gbọ́dọ̀ gbogbo ọba ò wórí fún Balosa nígbà náà ni. Dè ní eléni. Aṣọ funfun ni wọ́n máa ń wọ̀ ń bẹ̀. Àwọn ìwádìí rẹpẹtẹ o, kódà mo lè play fídíò rẹ̀ fún yín. Bàbá wa Balosa tèní. Mo ń sọ̀tàn ìtàn ìlú Ìràwọ̀. Mo ń sọ̀tàn Àjòrí Iwin ìlú Ìràwọ̀. Àti bàbá wa Balosa tàná. Àwọn tí mo ti lọ ń bẹ̀ ni wípé àwọn àyè kan wà tó ṣe é pọ́mọ Yorùbá ti ṣe mistake. Àwọn àyè kan bẹ́ẹ̀ tá a ti ẹ́sípáàtì. Ṣùgbọ́n
bàbá wa Jori Iwin àná fọgbọ́n ṣe wọ́n fi mọ̀ ṣe. ṣùgbọ́n mistake kékeré tó wà ń bẹ̀ sí ń bẹ̀rẹ̀ lára gbogbo ilẹ̀ Yorùbá dè ní. mistake ibẹ̀ náà ni pé a máa ń gbàlejò jù. a dẹ̀ máa ń gbé ẹ̀mí ilé àlejò. a máa ń bìlífù pé àlejò yìí ó ti donílé. àlejò ò lè donílé láíláí. àjò ò ní jìn kónílé má relé. ẹrú ní bàbá ọ̀nà lójìn. ògbọ́n téèyàn bá ti pẹ́ ń lè rìn àjò jù bó o bá ti wálé ó sọ ọmọ rẹ nù ó sọ dúkìá rẹ nù kóró ọmọ iye ọdún tó kù tó lò láyé ó wà ń lu òkè òkun ó jẹ́ kọ́ ọmọ rẹ ó mọ̀ bọ́ ọmọ Ìbàdàn ní àbọ̀mọ Ọ̀yọ́ bó o bá kú tán gbogbo dúkìá rẹ tó fi gbogbo ẹgbẹ̀rún ọdún ṣe ó ti di tàwọn tèbó àbílù tó bá dé o àwọn ọmọ rẹ dẹ̀ di nǹkan wọn ti jàjogún bá fún lùbòmí bó o bá lọ́mọ lókè òkun àbí diaspora máa jẹ́ kíyàwó rẹ àtọmọ rẹ ó mọ̀ pé ọmọ Abẹ́òkúta ni mí o agboolé bíbá Ìtàntọ́lọ̀ ni mo ti wá bẹ́ẹ̀ ni o àdírẹ́sì ilé wa rè ẹ̀ẹ̀kọ̀ọ̀kan máa yọjú lé bò lè yọjú lé àdírẹ́sì tí wọ́n mọ̀ lé pé ọmọ Ìbàdàn ni mí. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun tẹ́rẹ́sà Yorùbá tẹ́ ti ń jẹ́ ó bàjẹ́ o lẹ́nu tèmi kò ní bàjẹ́ o jẹ́pọ̀ mọ̀ rẹ̀ ó mọ̀ pọ̀ mọ Yorùbá ni ọ́ ajá dí bàtà dídòjé ẹyẹ fífìlà gbígbàgúdá ejò etc. ègbò ń tàwa kọ́nù àwa wà ló kan èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà ẹ̀ẹ́dógún ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta bẹ́ẹ̀ ni àwọn oṣù yẹn náà la mọ̀. gbogbo àwọn nǹkan yìí sọ́mọ tí a lè kà níbi tó wà ọmọ tó òjò mọ pé ọmọ Yorùbá ni ọ́ ó wá ń lọ pé torí pé ẹ ti lówó lu èyìnbó sọ́mọ pé tó o bá ti pẹ́ lu èyìnbó tó o bá ti mọ́lé gbogbo dúkìá rẹ ó di nǹkan tí wọ́n máa gbàgbé síbẹ̀ ni kò sẹ́ni tó mọjọ́ tí ó kù tí ó lò láyè bó o ṣe ń gbọ́ mi lọ́wọ́ yìí ìjọmọ rẹ ó mọ̀ pé ìdílé báyìí ló ti wá lẹ̀ Yorùbá bó o bá tiẹ̀ sáfógun tí ń lé ọ ó ti borí ogun tóró ti jẹ́ èèyàn wọ́n gba ní síbì kan bó o bá yẹ pọ̀ ń bẹ̀rù àwọn Boko Haram sáàjì kọ́ ọmọ rẹ̀ ó mọ̀ pa gbolé báyìí ló ti wá ńlẹ̀ Yorùbá má gbàgbé ilé má já àwọn ọmọ rẹ̀ ó di dúkìá lùbòmíì kógo àti wàhálà tó ṣe látàárọ̀ ó mọ̀ wá di nǹkan táwọn èèyàn bó mọ̀ sọ pé ti tàwọn ni nígbà tó o bá mọ lé yín a jẹ́ kó o sàpòyà kọ́nu. ẹ bá ń jára mọ́sẹ́ lórí Gbangba Dekun tèní ẹ jẹ́ kí sọ yá o ẹ gbọ́ bá a ṣe ń sọ̀tàn Jori Iwin lọ bàbá Jori Iwin ogun wá ṣẹlẹ̀ yẹn nílùú Ìràwọ̀ ní ogun yẹn ṣẹlẹ̀ tó lè kan Ọ̀yọ́ oṣù tó lè kan Ìgbẹ́tì ogun tó lè kan gbogbo tí ń jẹ́ Ìgbòho nígbà náà bàbá yìí akọgun ni bàbá náà alágbára ni ó ní Jori Iwin àná ìlú Ìràwọ̀ bàbá yìí wá wò pé ọmọ ẹyọ kan náà mo bí tó o mọ tí ò jẹ́ káwọn alágbára ó bí máa pọ̀ àwọn alágbára wọn èé bí máa pọ̀ láyé ìjọ ni òun bí máa pọ̀ nsìn yìí o ní tó ṣẹlẹ̀ ní wípé àtìpìlẹ̀ ayé wọn a máa ní àwọn agbára tí wọ́n jọ máa ń ṣe kíni tí wọ́n jọ ń jí wọ́n pe kíní kan ní ìjì ìjì a máa gbá lómi ìlọ́ngbà mi bíjì bá dẹ̀ ti gbéyàn lọ kì í jẹ́ kéèyàn ó tètè fẹ́yàwó kì í jẹ́ kéèyàn ó tètè lọ́kọ kì í dẹ̀ jẹ́ kéèyàn ó tètè bímọ nítorí pé ojú ọba ti bímọ báyìí làwọn kíní yóò máa dínkù ó fọ sábàbí táwọn alágbára àgbà ní sábà bímọ wọ́n bá dẹ̀ bá máa bímọ náà ní ọmọ tó bá bí alágbára ni ó jẹ́ nítorí pé gbogbo àjẹsára wọn ni máa ń sọ ọmọ wọn di ti nǹkan tán lérò ó gbọ́ ó fẹ́ mọ̀ béèyàn ṣe máa ń lágbára gbogbo àṣírí tó bá jẹ nígbà tí ìyàwó rẹ bá wà nù oyún tàbí tó fi súnmọ́ ìyàwó rẹ tó fi lóyún ọmọ náà ni ó gbé wáyé o irú ọmọ náà ni máa ń sọ pé máa ń padà pè lálágbára ọ̀nà táwọn alágbára fi máa ń ru ọmọ wọn nù bá ti pé ìgbà tí wọ́n bá ń lo oògùn tó bá lágbára lọ́wọ́ tí wọ́n ń gbé jẹ lọ́wọ́ àsìkò yẹn náà wọ́n ó súnmọ́ ìyàwó wọn ọmọ tí wọ́n bá wá produce jáde àwa jẹ́ alágbára látòde ọ̀run bẹ́ẹ̀ náà làwọn àfà àsìkò tó bá ń wọ hálùwà tó ń ṣàdúrà tó ń mu òǹtú dáadáa lọ́wọ́ tó bá súnmọ́ ìyàwó rẹ tó jálágbèrè ọmọ náà ó jẹ́ ìmọ́lẹ̀ níwájú Ọlọ́run bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn Christian tó bá jẹ́ pẹ́ni tó ń ṣàgbèrè ni òun ta gbogbo ògo rẹ fáwọn alágbèrè ni wọ́n dẹ̀ máa bàjẹ́ instead tó fi produce ayọ̀ fún ìbànújẹ́ ni màá mú wá Gbangba Dekun lè tó. bàbá wa Jori Iwin bá lọ sójú ogun wọ́n wá rántí pé ogun gbà náà délé wọn a máa lọ́dún méjì ọdún mẹ́ta lójú ogun sẹ́mọ̀ yìí pé akọgun ni wọ́n akọgun ni mọ̀ sábà jọba nígbà náà gbogbo àwọn kábíyèsí tá a ní nílẹ̀ Yorùbá alágbára ni wọ́n o àwọn ìlú kan bẹ tó yẹ pé àwọn ọba àwọn èèṣà alágbára bẹ́ẹ̀ ni àwọn kan bẹ alágbára ni wọ́n àwọn alágbára ni máa jọba bẹ̀
wọ́n jagun jẹ ọba ni wọ́n ẹ ṣe pé èèyàn lásán ni máa ń jọba ń gbà náà tó bá ti ń ka gbogbo àwọn ìlú tí mò ń dákọ̀ Ọ̀yọ́ Ṣakí tó bá ti ń lọ sí ìlú Ìràwọ̀ gbogbo ọ̀nà Ìgbòho lọ́hùn àwọn alágbára ló wà ń bẹ̀ àwọn ni wọ́n sábà daládé bàbá wa tó wá jẹ́ Àjọrí Ìwìn ìgbà náà bàbá yìí wá lọ sójú ogun ó dẹ̀ bí ọmọ ẹyọ kan tó bí ó fẹ́ kí n sorúkọ rẹ̀ mo morúkọ rẹ̀ ṣùgbọ́n mi ní sọ torí pé ọmọ ẹni náà mo bá sọ̀rọ̀ lórí ìtàn náà. ogun wá dé bàbá Jori Ìwìn tìlú Ìràwọ̀ tìgbà náà wọ́n bá ní ọmọ ẹyọ kan tí wọ́n ní ọ̀rẹ́ kan ń bẹ ní ẹ̀yìn ìlú wọn ọ̀rẹ́ wọn yìí jẹ́ Fúlàní sẹ́rí pé Yorùbá ti ń gbàlejò tipẹ́ a nígbàgbọ́ lórí àwọn àlejò ó dẹ̀ ń ṣàkóbá fún wa gidi gan àwọn àlejò tá à ń gbójúlé agbójúlé wọn jà àwọn ọmọ wa lọ agbójúlé wọn jẹ bí wa lọ bẹ́ẹ̀ dẹ̀ ni mi rí wọn bá wí ọ̀pọ̀lọpọ̀ ẹbí mi ìkà ni wọ́n bẹ́ẹ̀ fọmọ sí wọn sọ́dọ̀ wọn oògùn ni wọ́n máa fọmọ yín jẹ wọ́n máa fi pọmọ yín ni ẹ̀yin tó yẹ pé ẹ fa ọmọ ká ẹ fẹ́ bí yín mọ́ra àwọn àjòjì wá ń ṣàǹfààní jẹ̀yìn ara alẹ́ lọ ibi wàhálà ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ nú o àfẹ́rẹ́ àlejò ju ara alẹ́ lọ bẹ́ẹ̀ dẹ̀ ni iyì àti àpọ́nlé tí àwọn àlejò ń ṣe ìyẹn ló jẹ́ ká máa fún wọn nígbà náà ṣùgbọ́n ti wá di wàhálà sí wa lọ́rùn báyìí wọ́n lẹ́ ń bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ lè ríra gbádọ̀ ọ̀hún o. bàbá bá lọ sójú ogun ìgbà tó ń lọ sójú ogun wọ́n mú ọmọbìnrin tí wọ́n ní wọ́n fi fún ọ̀rẹ́ wọn pé ìrẹ́ ọ̀rẹ́ mi o ọmọ ìbá ń gbà lọ́wọ́ o mo ń lọ sójú ogun tí n bá ti dé màá wá mú bàbá bá lọ sójú ogun ìgbà tí bàbá lọ sójú ogun ṣé mọ̀ pé mo sọ pé ọdún kan ń bẹ tí wọ́n máa ń ṣe nílùú Ìràwọ̀ ọdún òòṣà ni ọ̀pá kan bẹ́ẹ̀ yẹ pé nínú àwọn àṣẹ̀ǹbáyé tó ń bẹ́ẹ̀ bá dé Àjọrí Ìwìn ààfin Àjọrí Ìwìn bàbá wa tèmi kábíyèsí o ká dé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kásẹ̀ pẹ́ lẹ́nu o ẹ̀ẹ́rì tí wọ́n ṣe èrè ọ̀pá náà síbẹ̀ o lè rí o nítorí pé nǹkan àjogúnbá ni ṣùgbọ́n ọ̀pá náà èrè rẹ̀ wàá bá ń ta. bàbá wa tó jẹ́ Àjọrí Ìwìn àná àwọn ni wọ́n máa ń ṣe àwọn òòṣà náà ńgbà náà bí bàbá sì wá lọ sójú ogun tí wọ́n lọ yìí bí ọdún kan ọdún méjì ìgbà tí wọ́n fi dé ọmọ tí wọ́n fi ilẹ̀ fọ́ọ̀rẹ́ wọn ń gbà náà ìyẹn ọ̀rẹ́ wọn Fúlàní tó wà níbi òkè tá a wí ọ̀rẹ́ ti fẹ́ ọmọ ó ti fọmọ lóyún wọ́n sì wá fọmọ lóyún bàbá wa dé bàbá wa wò pé ìmọ̀ bí ju ọmọ ẹyọ kan lọ ẹyọ kan tí mo dẹ̀ bí ìyá obìnrin mọ̀ ni sẹ́ẹ̀mọ̀ yìí pé ọmọ ẹyọ kan tí wọ́n bí bọ́mọ náà bá fẹ́ Yorùbá ní tí wọ́n bá ń ṣe lọ́mọ náà máa ṣe àwọn òkúkú bọ́kùnrin obìnrin ni wọ́n bí nígbà náà ni o ó ṣeéṣe kí wọ́n múnú ọmọ rẹ̀ kó jàrólé fún wọn gẹ́gẹ́ bí alágbára ọmọ alágbára ṣùgbọ́n Fúlàní lẹni tó fẹ́ kí ni lẹni tó fẹ́ ọmọ tí wọ́n fi lé lọ́dọ̀ yìí ó wá dé báyìí pẹ̀lú agbára ọ̀rẹ́ mi mo dẹ̀ fọmọ tí o dẹ̀ tún fẹ́ o fún un lóyún agbára tó ń bẹ lára bàbá yìí wò pé tí n bá ní bá ọ̀rẹ́ mi Fúlàní ìjà máa bà nǹkan jẹ́ torópò ti fọmọ mi lóyún ìjẹ̀fẹ́ kọ́mọ yóò rí bànújẹ́ kábíyèsí Àjọrí Ìwìn tàná wọ́n wá kó ogun wọ́n kó gbogbo ẹ̀ wọ́n wá sínú ilé ìgbà tí wọ́n dààfin bàbá ronú pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mà máa ba èèyàn ọ̀la jẹ́ ṣé ẹ mọ̀ pé ọba dẹ̀ ló làṣẹ wọn lọ́ba máa ń pàṣẹ ni ọba kì í dábàá ọmọ ẹyọ kan tí wọ́n bí yìí bàbá wa gba ọmọ náà wá bí ọmọ ìgbà tí ó bí ọmọ wá bí ọmọkùnrin ṣé ẹ mọ̀ yìí pé ọmọ tí bàbá Jori Ìwìn ní obìnrin Yorùbá ni ọmọ ẹni tó fẹ́ ọ̀rẹ́ wọn Fúlàní ni ṣé ń gbọ́ mi báyìí ọmọ Yorùbá o abitibita ti sọnù díẹ̀ nu o bàbá náà fọgbọ́n ṣe wọ́n wò pé báwọn bá sípò padà báyìí ta ló fẹ́ wà lórí ìtẹ́ àwọn ọmọbìnrin kan táwọn lérò pé tó bá fẹ́ Yorùbá ń ọmọ tó bá bí màá fi jẹ ọba lẹ́yìn mi òun ló lọ fẹ́ Fúlàní ìṣe màá wá máa fi Fúlàní jọba ni. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wọn tó jẹ́ Fúlàní ò lè sọ̀rọ̀ mọ́ nítorí pé mọ̀ pé Àjọrí Ìwìn burú ó lágbára gidigidi ó lè ní kílẹ̀ ó di ọ̀sán òdòru ẹni tó ń kọ̀ǹtúrò gbogbo òkè tó yẹ pé àwọn alágbára bẹ̀ ló wà sẹ́wọ̀n pé òun ló ń kọ̀ǹtúrò ìsọmọ fété àwọn náà ló ń kọ̀ǹtúrò àwọn oríṣiríṣi àwọn òkè tó ń bẹ́ẹ̀ gbogbo bẹ̀ ládé o ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ ẹ̀ bó bá dé ìlú Ìràwọ̀ lọ bí wọ́n léèrè
confam ni apá àti wèrè èmi bí bàbá wa Jori Iwin tèmi léèrè mo tún wá bí bàbá wa kí ni bàbá wa Balosa tèmi àtúnjọ sọ̀rọ̀ àwọn náà sọ̀tàn náà fún wa. ìgbà tí bàbá wa tó wá jẹ́ bàbá Jori Iwin àná ti tẹ́lẹ̀ tà kọ́kọ́ wọ́n wá rí i pé ọba máa ń pàṣẹ ni ọba kì í dábàá. ìgbà tọ́mọ wọn wá bímọ ó wá bí ọmọkùnrin tó wá bí bàbá yìí wá wò pé èmi gẹ́gẹ́ la Jori Iwin èmi náà mo dẹ̀ wà ní nǹkan àti ń jẹ́ òòṣà tó ń bẹ́ẹ̀ àkókò ń bẹ lọ́wọ́ bàbá wọn láti fòjé bolóòṣà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ nì tí ó bọ̀ ọlọ́run ní kọ́ba náà pẹ́ láyé dáadáa ọmọ náà wá dàgbà ipò tó wá yẹ kí bàbá yóò fẹ́ kí orí irun rẹ̀ ó parẹ́ ọmọkùnrin tí wọ́n wá bí wọn tí ọmọ wọn bìnrin bí fún Fúlàní bàbá wa gba ọmọ náà wọ́n wá fi ọmọ náà sípò Balosa lè tó ṣe wípé wọn fẹ́ kí orí irun wọn parẹ́ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n ti ṣe ló fa sábàbí tó ṣe wípé Balosa tèmi bàbá tó bí wọn bàbá tiwọn Fúlàní ni ṣùgbọ́n bàbá tiwọn tó jẹ́ Jori Iwin ọmọ Yorùbá ni wọ́n mọ̀ ràwọ̀ ni wọ́n bí bàbá ṣe fi ọgbọ́n ra kí ni wọ́n fi ọgbọ́n tó dá àwọn agbára àti ipò wọn dá padà sílé nítorí pé bí bàbá Yorùbá ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ni ó máa jẹ kínní oyè yẹn ti kó òǹdílé wọn nù wọ́n dẹ̀ ní ẹni bá mojú ògùn nípa bìnírè gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe máa ń sọ èyí ló fa sábàbí tó fi ṣe pé bàbá Balosa tèmi àti bàbá wa Jori Iwin tèmi èèkàn ni wọ́n nílùú Ìràwọ̀ o ìdílé kan náà ni wọ́n ọmọ obìnrin ni Balosa tèmi ọmọ ọkùnrin ó ní bàbá wa tó ṣe bàbá wa Jori Iwin so ìdílé méjèèjì sowọ́ papọ̀ ibi tí mistake wà ń bẹ̀ bàbá tún ṣe mistake ẹyọ kan tó wà ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá máa ń gbàlejò jù àlejò tá a bá tẹ̀ gbà máa ń bìlífù wọn bá ti wá donílé tán bálejò bá ti pẹ́ ńlé kí ni wọ́n ní máa ń sẹ́nu òwe ẹ bá ń tú ẹ̀yin tẹ́ mọ̀ òwe bálejò bá pẹ́ ńlé yóò pọ̀ ọmọ ránṣẹ́ sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ní bẹ́rù bá pẹ́ ńlé yóò pè ọmọ ránṣẹ́ bí ẹrú bá ti pẹ́ ńlé yóò pè ọmọ ránṣẹ́ wọ́n dẹ̀ ní bẹ́wẹ́ bá ti pẹ́ lára ọṣẹ yóò dọṣẹ ni kò dẹ̀ sí bẹ́ẹ̀ sì fẹ́ fewé tó bẹ́ẹ̀ bá fọṣẹ ara rẹ̀ ewé náà lẹ́ padà rí tewé ò bá sọ́ra ni tí ò bá kábùkù ṣùgbọ́n tí ò bá ti kábùkù lọ́dọ̀ ọṣẹ ojoojúmọ́ ni ó mọ̀ ó. ìyẹn ló fọ sábàbí tó ṣe pé bàbá Balosa tèmi àwọn náà sọ̀tàn yẹn fún wa bí ìtàn náà ṣe ń bọ̀ ìtàn náà pọ̀ o wọ́n béèrè pé bàbá kí ni tó wà lọ́wọ́ yín kí ni wọ́n ń porúkọ rẹ̀ bàbá ní tí wọ́n ń pè lójèrè ìgbà tí bàbá yìí ti fi òjé wọ́n ti gbé sọ́mọ wọn lọ́wọ́ lọ́jọ́ kìíní àná ó kú bàbá ẹni tí ó yọ o àfòjé Balosa lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó ṣe ìrìn ó kú bàbá ẹni tí ó yọ o ibi ìlú náà ìdílé náà tá a lọ bá náà ni òwe náà ti jáde a béèrè ìbéèrè papọ̀ púpọ̀ ń bẹ nípa gbogbo bí wọ́n ṣe máa ń gbé gbogbo nǹkan wọn ṣàlàyé fún wa ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí ibi mo ti lọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa pátápátá bá a bá fẹ́ kí Nàìjíríà ó dùn ilẹ̀ Yorùbá tá a bá fẹ́ kó dára padà o àní a máa gbàlejò ṣùgbọ́n àlejò tí ó sọ fún ọ wípé ilẹ̀ bàbá rẹ kọ́ ń lọ́la dákun má gbà á ẹni tó bá ti di pé ó jẹ́ lédè rẹ ó lè má ṣe ń tó tẹ́ ọ lọ́rùn kàkà tó òfin ní gbà àbí tó òfin ní sọ̀rọ̀ fún un yóò jìnà sí ọ fi elédè rẹ sí ẹnì kejì rẹ bó o bá wá ń dá òtún lọ́dọ̀ elédè rẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ lọ́run sì kò mọ̀rú èèyàn tó jẹ́ kó lè wẹ́ni rẹ fi sẹ́gbẹ̀ẹ́ nítorí pé tó bá fàlejò ṣe ẹni tó jẹ́ olùkápá lórí dúkìá rẹ lénìí ó dá mi lójú pé tó bá kú lọ́la ó ní ó sọ fún ọ wípé gbogbo ohun tó fi ayé kèéṣe tiẹ̀ òun ló ní o ní tó ń kó bá wa ńlẹ̀ Yorùbá lé nínú tó ṣe pé àlẹ́nu mọ́ àwọn àlejò tá a ti gbà ńlẹ̀ Yorùbá ti wá di onílé mọ́ wa lọ́wọ́ olójú kòkòrò lọmọ Yorùbá bá rí Ìgbò àfẹ́ bá ara Hausa àfẹ́ bá rí Fúlàní àfẹ́ wọ́n wá bímọ sínú ilé àwa ń pè wọ́n lọ́mọ àlè ń bá wa náà la lọ wá wákùwà tá à ń rírí kúrí gbogbo àwọn náà ni wọ́n mọ sọ pé ọmọ wa sápè kèésì ọmọ wa ni nígbà tọmọ Ìgbò kan kílèmù pé òun fẹ́ jẹ gọ́fúnà ńlùú Èkó ta ló tó sọ̀rọ̀ àmọ̀ sọ̀rọ̀ bá a ṣe wàá sọ̀rọ̀ tó ń gbà tá a wádìí rẹ̀ ń kọ́ àrí ipò náà fẹ́ pọn tan mọ́ Yorùbá díẹ̀ ẹ gbọ́ ìgbàkúgbà tí Yorùbá gbà òun ló kó bá wa tá a fi ṣèdè wa rùn ló kó bá wa tá a fi ń tí ń dà wá láàmú ńlẹ̀ Yorùbá bí Yorùbá bá wá ronú padà ó dédé ilẹ̀ Yorùbá ó dà o ibi
ibi mo ti lọ náà ni wípé gbogbo àwọn ọmọ yín tó ń bẹ lẹ́yìn òkun lókè òkun pátápátá gbìyànjú jẹ́ wọ́n mọ bí o ti wá o jẹ́ wọ́n mọ̀ pé ọmọ Abẹ́òkúta ni ọ́ jẹ́ wọ́n mọ̀ pé ọmọ Ògùn state ni ọmọ Ìbàdàn ni ọ́ jẹ́ wọ́n mọ̀ pé Ìlọrin ni ọ́ jẹ́ wọ́n máa gbolé rẹ̀ kó kọ́ sínú ìwé kí wọ́n máa kà pé we are from Abẹ́òkúta, we are from Ìlọrin, we are from Ìbàdàn. Agboolé wa ni kò bọ́mọ jẹ́ nígbà dádì tiwa rí pàgbà tí ń dé wọ́n ní Taofeek mo ní sáà dé mú ọdẹ́lẹ̀ bàbá mi lórí pé bàbá tí mo pè yẹn pọ̀ wọ́n mú mi débẹ̀ wọ́n fi yàrá wa hàn mí wọ́n jẹ́ oyé mi pé ilẹ̀kùn 11 ló wà nílé wa ilẹ̀kùn kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ni kò bọ́mọ jẹ́ ibẹ̀ ni wọ́n ti bí mi o wọ́n mú mi débẹ̀ lẹ́ni gbogbo àwọn àbúrò èmi náà mú wọn débẹ̀ tí n bá débẹ̀ lẹ́ni tí n bá ń kí oríkì ibẹ̀ lẹ́ni wọ́n mọ̀ pé oríkì náà ọmọ kò bọ́mọ jẹ́ mi. Kí ni bàbá náà rò torí ẹ̀yìn ọ̀la torí ọjọ́ èní ni bọ́n bá fi hàn mí lánàá mi lè mọ̀júlé tí wọ́n kọ́ Ìbàdàn lọ. Ìjáwọ́ mọ̀ wípé ìlú èyìnbó tó wà oríire ni lóòótọ́ ṣùgbọ́n àìfà àwọn ọmọ rẹ mọ́lé lè sọ gbogbo tó kó síbẹ̀ di nǹkan tí wọ́n gbàgbé lọ́la o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní Ghana ń bì tó yẹ pé wọ́n lè sín sílùú Nàìjíríà ńgbà tó kú síbí gbogbo dúkìá rẹ̀ padà di nǹkan Ghana ni. Ọ̀pọ̀lọpọ̀ fi ọmọ Ghana lè tó ṣe pé gbogbo ọmọ rẹ̀ pátápátá wọn à lè mú wọn lọ lé mọ́ àwọn ọmọ kan claim pé bàbá àwọn ọmọ Nàìjíríà ni wọ́n kódà inú wọn wà ní àwọn tó ń gbógun ti Yorùbá lè ní kún èké dẹ̀ ṣẹjọ́ wọn nígbà tí wọ́n tó jẹ́ bàbá àtìyá tẹ̀ jẹ́ kún wọn mọ́lé ìyẹn ló fọ́ sí bàbí táwọn àgbààgbà tó ń bẹ lu Ghana mo fi sọ pé wọ́n ń try ju gbogbo country lọ o àwọn àgbààgbà tó wà ní Ghana ń bí wọ́n ń gbìyànjú gidi wà láì káyọ tirọ́ kúrò torí pé gbogbo wa pátápátá la mara wa ọmọ Yorùbá tó wà ń bí amọ̀ra wa dáadáa bó bá wọ Ghana tó o bá mọ̀ wọ́n wà láì yá òjì ọ́ nítorí pé àwọn àyè kan bẹ táwọn bàbá yìí sọ pé bá a ṣe ṣe lélẹ́yìn ó dẹ̀ lè dénú ẹ̀wọ̀n kó rọ́mọ Yorùbá ń bẹ̀ àwọn ọmọ tó mọ̀ elédè ìbòmí ó rọ́mọ Nàìjíríà ṣùgbọ́n kó tó rí Yorùbá 5 ọ̀nà jìn Yorùbá tó bá tẹ̀ bá nú ẹ̀wọ̀n àbó bá bá nù kínní náà wọ́n parọ́ mọ́ ni àbí kó ṣe pé bó ṣe rìn wọ́bẹ̀ ò dáa. Gbangba Dekun lè tètò gangan ní Gbangba Dekun ní tí mò ń sọ ni wípé ètò kan máa ṣẹlẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán lu Ghana láti ọjọ́ 16 oṣù karùn-ún yìí ìrírí mi ni wọ́n ń pe ètò náà tẹ́tí máa gbọ́ ètò Yorùbá gbogbo tó bá wà ní diaspora tó wà ní Ghana bí a máa kọ́ yín bí wọ́n ṣe ń pòwe a máa kọ́ yín bí wọ́n ṣe ń fàmì sórí ọ̀rọ̀ a máa kọ́ yín bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe ń sọ ìtàn ilẹ̀ Yorùbá bó bá jẹ́ pé wọ́n la bá pè sórí ètò lénìí ó dárúkọ ìlú rẹ̀ ó pòwe ìlú rẹ̀ tó mọ̀ pé ìlú kọ̀ọ̀kan lówe tiẹ̀ ìlú kọ̀ọ̀kan lóúnjẹ tiẹ̀ wàá kí ìlú rẹ̀ ẹ̀bùn bẹ́ fún ọ jaburata ìrírí mi lètò náà èmi ọmọ yín àbúrò yín èmi náà ni a máa tọkọ ètò náà kéde mọ̀rọ̀ bá láwùrọ̀ àbí bá wa tó ó dẹ̀ bá wa tó dáadáa kádélẹ̀ lérí. àwọn ọmọ wa tí wọ́n ti pẹ́ àtàwọn tó yẹ pé àṣẹ bí síbí àyè wà fún àtàwọn ọkọ wọn ní èdè Yorùbá tí wọ́n dẹ̀ máa gbẹ̀bùn tí wọ́n tún máa dùn sí. àfẹ́jí àṣẹwó àfájẹ́ kó bàjẹ́ àṣà Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ tẹ́nitẹ́ni tèkísà ń ta àtàn wọ́n lẹ́nu rúrùn ló ń láàmú ya rẹ̀ bẹ́ẹ̀ ni o igi tá a bá dẹ̀ fojú rẹ̀ náà máa gé ní àwọn ọmọdé ní a máa gún ni lójú ó ń lè tó tá a fẹ́ ṣe yìí o bó bá fojú rẹ̀ ní ètò náà pé ètò náà báwo ni kí ni rí èlé kí ló mọ̀ tó bá sọ pé mi ì mọ̀ nǹkan kan a jẹ́ pé wọn náà mọ̀ nǹkan kan náà sórí ètí mo mọ̀ kékeré o àti wọn bá díẹ̀ tí wọn náà mọ̀ ẹ̀já aṣọ papọ̀ kó dodidi káwá gbé kásẹ̀ kínni káwá sọ̀rọ̀ ara wa di ikán parapọ̀ ikán mọ́lé èrún parapọ̀ wọ́n mọ̀ gìyàn àwọn oyin tẹ́ rí yẹn náà parapọ̀ wọ́n safara ọmọ Yorùbá lókè òkun jákèjádò diaspora ẹja sòwòpọ̀ kó lè dá o. ẹ gbọ́ lórí ètò Gbangba Dekun tèní àní rí jù báyẹn lọ bí ìtàn Balosa ṣe wáyé nù bí bàbá Balosa bàbá wa Jori Iwin àná bí wọn bá ronú débi pé kó fi ọmọ wọn jẹ oyè ìgbà náà wàhálà ìtàn náà ó ti kó ń lé wọn o sẹ́ẹ̀sì nù páwọn ní ìpìlẹ̀ tán forí rọ́ gbogbo wàhálà náà ìran wọn ló ń jọba bẹ́ẹ̀ náà ìran bàbá náà ló tún jẹ Balosa náà sọ pé òòsà àbí nǹkan tá a bá ń ṣe tá a bá jí kọ́ ọmọ ọwọ́ wa ń bẹ yóò dohun parun bàbá yóò fẹ́ kí n tó ń ṣe ó parun ní ò jẹ́ ká gbàgbé wọn lé ní o ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbá Balosa ìwọ kò mọ̀ pé orí èèyàn kó bá dé kó bá gbé nǹkan sínú jù bẹ́ẹ̀ lọ wàhálà ìbò bá débẹ̀ ó máa gbọ̀n ni nítorí pé Balosa kọjá ẹni tó lè sáré lọ síbẹ̀. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn
kó bá mọ́ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ ṣe bàbá mi tó jẹ́ mọ́ bí ó ti bí mi ọlọ́run bá ń dẹ̀lẹ̀ rí fún bàbá mi Ọlọ́pàdé Shafihin ìyá tó kú ọlọ́run jẹ́ jẹun nípẹ́ wọ̀ gbogbo pátápátá àgbẹ̀yìn arúgbó wa àwọn òbí wo dè jẹun wa pẹ́pẹ́pẹ́ nítorí pẹ́pẹ́pẹ́ wọ́n ní tipẹ́tipẹ́ la kábí tipẹ́tipẹ́ lò rẹ́ wọ̀ tibitiri là fún wọ̀ ayayaya àyájọ́ náà rọ̀ ni kì í sọ fún ọ. sọ́ọ́rí mo máa ń sọ kí nìkan gbà mo wà ní kékeré bó bá fẹ́ rí ilé ayé gbé dáadáa àwọn nǹkan kan má tẹ̀lé wọn àwọn nǹkan kan ò dẹ̀ tẹ̀lé wọn wàláì tàláì tó bá wà tẹ̀lé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí ìyẹn ò sọ pé wọ́n sọ fún ọpẹ́lẹ́bọ ni ọ́ bó bá fẹ́ délé ayé o fẹ́ dálé ayé mọ̀ dáadáa o fẹ́ rí ilé ayé gbé o bá jẹ́ kírísítẹ́nì mọ tí ń jẹ́ mùsùlùmí mọ mú wọn àwọn mùsùlùmí pé kùránì lè mọ kà níwọ̀nba wọ́n fi takò wọ́n fi ba tiwọn jẹ́ o bó bá jẹ́ lẹ́sìn kírísítẹ́nì náà bó jẹ́ mùsùlùmí náà mọ báìbù níwọ̀nba wọ́n fi takò wọ́n fi ba tiwọn jẹ́ o torí jọ́tọ̀nù ó bá àrí kó fi lè mọ̀ bó sì lọ ni bó bá wá jẹ́ lẹ́sìn méjèèjì náà mọ tí ń jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ ni ò sọ pé ó jẹ́ kèfèrí níjọ́ ọ̀nà bá fẹ́ dàrú ó mọ̀ bó ṣe kọjá ni sórí eléyìí ò sọ fún ọ wípé kèfèrí ni ọ àbí ńgbà tá a lọ sílé ìwé oríṣiríṣi course la ṣe ń bẹ mathematics English geography ló wà ń bẹ ṣùgbọ́n ńgbà ó fẹ́ jáde course ẹyọ kan ló mà mú jáde ìyẹn náà ló mà fi lò yí pé engineer ni mo lọ wá wo gbogbo course ta kọ́ gbogbo àwọn subject ta ṣe ń sùkúl ṣé gbogbo ẹ̀ là ń lò ń bí ta lọ ni ẹyọ kan ló máa mú ló máa fi sọ pé eléyìí ni professional tí mo jẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí ọ̀nà bá fẹ́ kú fúrí bóyá ọkọ̀ wá délùú kan wá rí pé iṣẹ́ tó mọ̀ gẹ́gẹ́ wọn pè ọ́ sí àwọn kéékèèké tó ti kà ẹ́ náà wá àmọ́ mọ̀ nípa mathematics díẹ̀ náà wàá lè jẹ lọ díẹ̀ lórí ẹ̀ pé àkíyèsí pé mi mọ̀ mathematics gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wa náà àmọ́ mọ̀ geography náà kò sí course tí mi mọ̀ bọ́ eléyìí ni mo jẹ́ professional lórí ilé ayé sì gbọ́dọ̀ rí nu tó o bá mọ̀ wà lẹ́yìn ó jìn kó tó nu ayé wọ́n ní sọ pé tó o bá délùú ewúrẹ́ ṣe bí ewúrẹ́ bó bá sì lu aka ṣe bí aka ó dàbí ọjọ́ kan tí mò ń kọjá lọ pàdé àwọn ọmọ amúgbó lójú ọ̀nà àwọn ọmọ amúgbó ìbá sọ pé ọmọ kí ló ń ṣe ọ̀rọ̀ àbò gbádùn ní mo dẹ̀ dé fìlà fà èmi náà bá ní ọgbẹ́ kí ló ń ṣe náà àbò yóò ní kí ló gbèrú náà ìsàlẹ̀ lẹ́yìn mo ní ọmọ ya mi mú kí ní ọwọ́ yẹn wá tí ẹ fílẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ sínú tán ni àáfà tí ẹ ń fa gbóni máa ra màmá wọrin náà àjọ dẹ̀ ń fúnra wa ni ọmọ mo fi yẹn gbéra mi kó ń bẹ̀ ni o torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá ṣe bí tó o ṣe bí ó pè wà láwọn máa jọ máyé lọ́fà sábà bí ẹnìkan tí wọ́n mú àwọn ajínigbé jígbé wọ́n wá jígbé tó ń dèlù kan ó wá rí i wípé aṣọ tó dẹ̀ wọ aṣọ tó dáa ni owó dẹ̀ wà lọ́wọ́ ló fẹ́ lọ rajà ni ó wá wọ one chance ìgbà tó one chance yẹn kò sí òpù fún mọ́ wọ́n ti mọ̀ pé wọ́n ti ń pààyàn ibi tó ń wà yìí obìnrin ló ṣẹlẹ̀ sí o obìnrin yẹn wá rí i pé ńgbà tó ń débẹ̀ àwọn mọ́tò ńlá sọ̀kalẹ̀ aṣọ tó dẹ̀ wọ́ dẹ̀ da àwọn tó fẹ́ ra àwọn èèyàn ń bẹ́ẹ̀ ọmọkùnrin tá à ń sọ yìí ìgbà tó lọ ń yọ torí yọ ni àtórí ọ̀rọ̀ yìí ló tó sọ̀rọ̀ yìí o àṣàdúrà fún gbà náà ó nígbà tí wọ́n wá kó ń débẹ̀ tán àwọn tó wà ń bẹ̀ tí wọ́n mú àwọn yòókù wọn ti kó gbogbo wọn ti tò wọ́n ó láwọn mọ́tò ńlá wá wọlé àwọn tó fẹ́ ra ẹni tí ó ra ọmọ mọ́ fẹ́ ra páàtì mọ́ sí máa ń rà á ó lòun wá wọ aṣọ tó ń wọ aṣọ yẹn dáa aṣọ tó ń dẹ̀wọ̀ wà òkè owó dẹ̀wà lọ́wọ́ ó lòun wá fi sísítẹ́ẹ̀mù rú mọ́ àwọn tó jó lówó yẹn torí wọ́n ti bọ́sọ lára àwọn kan wọn tí bọ́sọ lára ti tiẹ̀ kò tí dọ́dọ̀ tiẹ̀ ó wá mix mọ́ àwọn tí wọ́n wọlé tán fẹ́ ra àwọn ọmọ tó fẹ́ ra yẹn ó ti yí ẹ ọlọ́mọdé àwọn òrìrì ẹ̀ bó ṣe rú mọ́ wọn tán ó wò pé òun mọ̀ kó kan lọ́hùn fẹ́ lọ rajà ni olórí òròrí ẹlẹ́sẹ̀ ó ra ẹsẹ̀ ó bá dọ́dọ̀ tiẹ̀ ń pẹ́ àyà kílẹ̀ fẹ́ rà ó látàǹpàkò ló ń fẹ́ rà owó táwọn èèyàn gbé lẹ́lẹ́ owó tó wà lọ́wọ́ rẹ̀ ò tó nǹkan wọ́n bá ní kó mọ́ wá so sátìmọ̀ yìí táwọn tán ní àwọn bá gbé sí nípa ọmọ owó tó wà lọ́wọ́ wọn ò tó nǹkan ó ní yàrá òlẹ̀ tí máa ń ṣe báyìí náà ẹ láti mọ̀ yìí tá a máa ń tà ó ní sábà ń gbà bẹ́ẹ̀ wọ́n bá tà ń pàkó fún. ìgbà tó tà ń pàkó tán àwọn tí wọ́n wá ra kíní onímọ́tò ń gbé mọ́tò wọn lọ sáà mọ̀ pé wọn ò rí mọ́tò wà wọ́n ti jó òun gbé ó wá kó nìkan lẹ̀lẹ̀ ó kú mọ́tò kan tí ó lọ àwọn tó wà lọ́kọ̀ àyà ò tí lọ ń tiẹ̀ ní kí ló ṣe náà nàdà ó bá sọ ní ọ bàbá mi tó lọ gbé mi sí etí ọ̀nà ìyẹn bá gbé dé tí ọ̀nà ló bá já lẹ̀lẹ̀ ó já lẹ̀lẹ̀ ló méré níbi tí wọ́n já sí ọmọ ìyá mi tí ò bá lo nọ́mbà 6 òun náà mọ abẹ́nu ẹni tí wọ́n máa pa wọ́n fi sọ pé tó bá dé ìlú akátá sí bí akátá ìṣèlú nìdálù sometimes gbà míì àwọn nǹkan kan bẹ́ẹ̀ pé wà kàn á ṣe bí pé wà lára àwọn èyí tẹ̀síra wọn fi lára rẹ kó nù àdánwò ni
ò bá lo ọgbọ́n orí ara rẹ̀ ó ṣeéṣe kí wọ́n pa òun náà ńjọ́ náà. Ó wá dé àsàlátù nílùú Nàìjíríà ńjọ́ náà. Ó dọ́dọ̀ àwọn àfáà pé òun wọ́n sì rìn lánàá o, òun sì rìn o, nǹkan báyìí ló ṣẹlẹ̀, òun dẹ̀ ra nǹkan báyìí, owó tó wà lọ́wọ́ òun tó ń fẹ́ fi lọ rajà òun kólẹ̀ òun fi ra ọmọ níka, torí pé tó wò bá ti bí èpò òun fẹ́ bá wọn ra àwọn tó ń rà á wọ́n á pa òun náà. Ẹ̀yin àfáà báwo ni kó wọn ṣe sọ ọmọ níka yìí o? Àwọn àfáà ní àbí kó lọ sí o, wọ́n sáwọ́ bá a ṣàdúrà wọn lọ bá a sí. Ìyẹn láyé ìgbà náà ibi mo ti lọ ni wípé sometimes o lè bá wọn máa mú gbó àbáwọn ọmọ ọ̀tá o lè bá wọn ṣe kí ni o lè bá wọn pàdé. Ìwọ́dẹ̀ ní tó bá ṣe bí ó pè wọ́n lè yan àbí kí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ àbí kí wọ́n ṣe gbogbo ẹ̀. Tó bá débẹ̀ wọn àmọ́ ìyá mi kí ló ń ṣẹlẹ̀ àfihàn ìkànnì wàá dóhùn rú ni o, àìjẹ́ bẹ́ẹ̀ wàá fi pé bóyá ara wọn ni ọ́ àbí kí wọ́n yán kí àbí kí wọ́n gba gbogbo tó wà lọ́wọ́ rẹ̀. Nàìjíríà ń kọ́ni lọ́gbọ́n o, ẹ lọ́gbọ́n orí yín àníkú ọwọ́ lọ́wọ́. Gbangba Dekun lè tètò gángan ní Gbadekun yóò tún jọ mẹ́jọ tẹ́ máa gbá kọ̀tún ètò náà. Orúkọ tèmi àjí Taofeek ṣe alákọ̀dé wọn bí ìlú Ìbàdàn kú bọ́n jẹ́ nílé bàbá tóbi mi lọ́mọ. Gbogbo àwọn tá a jọ ń ṣètò olúbísí ọmọ Akínlóye ẹni àwọn òtí ògbọ́dọ̀ wòran Igwe DJ Tuga Ajawa Monsura Akabaola. Madam Olúwabùnmi bàbá wa afẹ́fẹ́ wọn májẹ̀mú ìyá wa Alájà wa Káyá òkèlè múru sí òkèlè àmọ́ lọ àní jábọ̀ iwájú ìrojúgun gbé òkèlè àtàrí wò àní jábọ̀ nítorí pàwọ́ láàmọ́ lọ a sì máa bára wa náà nírọ̀rùn náà ni wọ́n ní àyún lọ àyún pẹ̀ lọ́wọ́ ń yẹn bẹ́ẹ̀ ni o gbogbo ẹ̀dá tó bá dẹ kòtò sílẹ̀ tó fi ewé pò pé ká já sí i ó dá mi lójú pé iná ó lọ ojú òun náà ni ó kó sínú kòtò náà nítorí pé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fíìlù àyájọ́ ọ̀rọ̀ ni o. eléyìí ní jáse máa fẹ́ mi àti ẹ̀ òkè láàmú lọ ìyókù tó dijọ́ mẹ́jọ ó dàbọ̀. All over the world. Àjànàkú kọjá àmórí kan bá a bá rẹ̀ ní ká sọ fún ààrẹ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí àyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Al-Barakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ